Jọkọ́ lolúwere ń pa ni o. Ọmọdé burúkú ọmọdé burúkú ó sá lọ, àbọ̀mọdé burúkú ó tún wẹ̀yìn, ọmọdé burúkú ó tún tọ́ burúkú. Ṣé òòjọ́ wa lolúwere ń pa ni olúwere? Òòjọ́ kọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi, àwọn pásítọ̀ yín wàláì wọ́n disgrace ara wọn lójú yín. Ẹ̀yin náà ẹ sọ fún wọn pé bàbá confirm challenge wọn pé kàn jáde. Kákọ̀ mú ẹni tó rí ń fọ́ nìkan, ẹni tó ní ikọ́ asthma, ẹni tó ní ikọ́ asthma sọ pé kò sóhun tí Jésù ò lè ṣe bó ṣe máa ń sọ. Èmi náà dẹ̀ mọ̀ pé kò sóhun tí Jésù ò lè ṣe. Ìyẹn ni mo ṣe ní ìgboyà tí mò ń sọ fún yín pé sẹ́ àní láti ọwọ́ èmi bàbá confirm sẹ́ kò sí ohun tí Jésù tèmi mọ̀ o tí kò lè ṣe nípasẹ̀ ewé àti egbò. Ohun tó ń fò lókè, ohun tó ń rìn nílẹ̀, ohun tó wà nínú omi, ó fún mi lágbára ẹni. Ohun tí èèyàn ò bá mọ̀ èèyàn kì í sọ. Ohun tí mo mọ̀ ni mo sọ. Ẹni tí ò mọ̀ nípa spiritual ṣó lè sọ nípa spiritual? What I know is what I am saying. Even this word you were saying, ẹ̀yin ọmọ tẹ́ ò fẹ́ kọ́gbọ́n, ó ju ohun tẹ́ ẹ̀yin wò lọ. It is more than physical. The word is spiritual. Mi ò wá láti kọ́ ẹ lẹ́kọ̀ọ́. Mi ò tiẹ̀ ready pé kó gbẹ́kọ̀. Ṣùgbọ́n wòlíì yín tẹ́ ń tì torí ẹ̀ bú èmi yẹn sẹ́, ó máa disgrace yín, ẹjọ́ jáde. Ẹ jẹ́ ká mú tó ní stroke sẹ́gbẹ̀ẹ́ kan. Tó bá dẹ̀ lè ṣe challenge ẹ̀ kó máa bọ̀. Àwọn méjì sì wà ní church. Ìkejì náà ẹ jẹ́ ká lọ wú àwọn tí wọ́n ní ẹ̀fọ́rí túlù jáde. Jẹ́mu ìsọ. Ìkẹta ẹ jẹ́ ká tiẹ̀ lọ wá àwọn tó jẹ́ pé wọ́n kàn ní ikọ́ asthma. Kó wá fi orúkọ Jésù ẹ̀ kó fi ìlì ẹ̀. Kí ló ń pè ní ìránṣẹ́ Ọlọ́run? To bring solution to people's life. Kí ló ń pè ní furniture? Furniture yẹn ni pé wàá sọ ohun tó o fẹ́, a wá lọ gbé jáde, a wá gbé wá bẹ̀ pé wo ohun tẹ́lẹ̀ fẹ́ ni mo ti ṣe fún yìí. It's whatever, anything you are doing as a professional work or anything you want to offer fún èèyàn is to bring solution to people's life. Nítorí wà nílẹ̀ kọjá preaching kẹ̀. Ta ló ń gbọ́ preaching yìí? Ṣèbí kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lẹ́yìn tí wọ́n bà ayé àwọn obìnrin jẹ́ tó ń chọ́ọ̀chì wọn. Dàtọ̀ ti pa àwọn obìnrin tí wọ́n 50 years nìkan ó tún padà yóò padà. Ẹ lè fẹ́ married man, kò sí nǹkan kan bẹ̀. Lẹ́yìn tí ayé ti bà ayé àwọn èèyàn jẹ́. Ṣáwọn tí mo mọ̀, àwọn tí mo mọ̀ ń mọ̀ wá wọn. Ìwọ ò mọ̀, ṣùgbọ́n nítorí ìwọ tó ń bú èmi ni mo ṣe fídíò tì í pé ọmọdé burúkú sá lọ àbúbójú wẹ̀yìn sẹ́, òòjọ́ kọ́ lolúwere ń pa ni. Níbi tí wòlíì bá ti ń jà, níbi tí ìránṣẹ́ Ọlọ́run bá ti ń jà, ẹni tí kò mọ̀ nǹkan kan pa ṣe ló jẹ́ kó ṣe kí ni? Kò yá step aside. Nítorí pé níbi tí erin méjì bá ti ń forí gbára, koríko tó wà ń bẹ̀ ló máa jìyà. Apart from pé ìkan máa fi ẹ̀gbọ́n wọn èèyàn kan, ṣùgbọ́n koríko tó wà tọ́jọ́ dúró lé lórí ìyẹn náà máa jìyà. Ẹ lọ sọ fún wòlíì yín pé káwọn náà jáde. Tó bá jẹ́ pé tòótọ́ orúkọ Jésù wọn tóbi, ẹ jẹ́ kí wọ́n jáde fún challenge tí mo sọ. Tá a bá lo ní stroke tó wà nílẹ̀, ẹ jẹ́ kí àwọn tó ní ẹ̀fọ́rí túlù kó jáde, àbí àwọn tí wọ́n ní asthma.